Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀. Ó ní Natasha kò tí ì lè padà sẹ́nu iṣẹ́, ó sì wà lábẹ́ òfin lọ gbélé ẹná fún oṣù 6. Wọ́n ní sísọ tí Natasha sọ wípé òun yóò padà sẹ́nu iṣẹ́, eré orí ìtàgé ló ń ṣe. Natasha náà sọ̀rọ̀, ó ní Godswill Akpabio kò lè ga ju òfin orílẹ̀-èdè lọ. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti buwọ́ lu ẹ̀yáwó bílíọ̀nù $21 tí ààrẹ Tinubu béèrè fún láti gbọ́ bùkátà àbá ìṣúná ọdún 2025 tá a wà yìí. $90 bílíọ̀nù ní ilẹ̀ adúláwọ̀ ń pàdánù lọ́dún sórí gbígbé epo rọ̀bì wọlé láti ilẹ̀ òkèèrè. Dangote ló sọ bẹ́ẹ̀. Ó ní iléeṣẹ́ ìfọpo tòun mílíọ̀nù 9 sí 10 bárẹ́ẹ̀lì epo rọ̀bì làwọn ń gbé wọlé láti orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè míì. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti ní òun kò kó ọ̀rọ̀ tóun sọ jẹ o, pé tí Peter Obi bá fẹ́ wọ ìpínlẹ̀ òun, ó gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún òun ná. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà Adeleke yóò díje dupò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ọdún 2026 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà. Wọ́n ní kò sí ohun tó jọ, gómìnà Adeleke kò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC o. Àgbà òṣèlú kan nínú ẹgbẹ́ òṣèlú APC, Adamu Garba, ti sísọ lójú òkodoro kan pé àwọn alábòsí tó yí ààrẹ ká ni wọ́n ń parọ́ fún ààrẹ Tinubu pé ìlú dáa, kò sí wàhálà kankan rárá nígbà tí ìlú ò fararọ tẹ́bí sì ń pa àwọn aráàlú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ìgbésẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò àwọn ibùdó ẹ̀rọ ayárabíàṣá ti ìjọba àti ti àdáni ìyẹn CBT Center láti máa ṣe ìdánwò àṣekágbá ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ìyẹn WAEC àti NECO láti ọdún 2026 lọ. Ṣé oníṣẹ́ oṣù nìwọ yálà níléeṣẹ́ ìjọba tàbí ti àdáni tó fẹ́ gba ilé tàbí tó fẹ́ ra dúkìá ìyẹn property kan tó wò wá tí ì pé iléeṣẹ́ Dabson Dave Properties and Contractor Limited ní ká sọ fún yín pé ìrọ̀rùn ti dé o. Ẹ kàn sí wọn lónìí kẹ́ ẹ jọ sọ̀rọ̀, wọn yóò béèrè iye tẹ́ ẹ ní, wọn yóò sì bá yín fi iye tó bá kù kún, ẹ ó sì máa san díẹ̀díẹ̀ fún wọn pẹ̀lú èlé ìyẹn interest péréte bó bá ṣe rọ̀ yín lọ́rùn láàrin oṣù kan, oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan. Bákan náà, tẹ́ ẹ bá ní kọ́ìnsì ayé àtijọ́ tó jẹ́ wípé tí wọ́n bá gbé tẹ́sítà sí yóò tanná, bó sì jẹ́ àwọn nǹkan ayé àtijọ́ míì, ẹ fẹ́ ra ilẹ̀, ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ ta ilẹ̀, ẹ fẹ́ ta lé, tàbí ẹ̀yin fẹ́ ta mọ́tò yín tó ti gorí odó, bó sì jẹ́ tuntun òun lẹ̀yin nílò, ẹ pè wọ́n sórí àwọn nọ́mbà yìí. Ìròyìn amúlùúdùn. Àgbà òǹkọrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Daddy Showkey ti sọ̀rọ̀. Ó ní òǹkọrin tàkasúfèé nì tọ́pọ̀ mọ̀ sí Wizkid ló bá òun ṣí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Instagram òun. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà gbo ewúro sí àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè South Africa lójú pẹ̀lú àmì ayò 2-1 láti yanyan sípele àṣekágbá nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin WAFCON. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.